nǹkan tó ń ṣe yìí ayé ò gbọdọ̀ gbọ́ ṣé ìfẹ́ sọ fáyé ni ojú kò sí wọn lórí tú síta yẹn wọ́n ti fọwọ́ ra wọn lára wọ́n ti dì wọ́n lọ́wọ́ mú mi ẹjọ́ ó ní sùúrù mi ní sùúrù mọ́ olórí iṣẹ́ yẹn ló ti fún mọ́mì jẹ ó ní àmọ́ abẹ́ ìyá yẹn gírípù ó náà ti ṣeun ta ló sọ fún yín pé arúgbó kì í somi lábẹ́ ta ló sọ fún yín pé ó ní abẹ́ wọn gírípù orí tú síta yẹn ló ti fún wọn jẹ òun fún káwọn wọn sókè wọn ní ẹ má bínú mọ́ mi ẹ má bínú tó ń bẹ̀rẹ̀ sí fún wọn ní mẹ́sàn-án mẹ́wàá náà pariwo náà di òun náà ṣe gbàgà wọn náà jẹun nígbà tá a ṣe tán bẹ̀yìn olójú ìjọ kọ́kọ́ wá lẹ́nu pé òun jẹ́ kínní òun á bèrè lọ́wọ́ pé ayé òkè náà wá ní àwọn òwà òkè o gbẹdẹ ò làwọn ti ṣe lé ìgbẹ̀yìn pé àwọn ti súnmọ́ bí ọkùnrin ní ìsinyìí wọn àti lé ní ọdún 5 kí ló dé gbà tí pé fún àwọn táwọn ní last ìyàwó ẹ̀ tó bá ti ráwọn báyìí àbúrìn ni ìyá akéde kan bá kọ́ ní no now anybody lè bú yín lábúrìn àwọn sì wá ṣe wọ yàrá lọ nìyẹn àwọn sì wá bẹ̀rẹ̀ iṣẹ́ ó ní wíwá yìí tó gbá nǹkan ọmọkùnrin mú ó ló ń fà bẹ́ni pé ó ní wo tó bá ti try arúgbó wò lọ try arúgbó tó ń tó lọ ló jẹ kókó arúgbó àti ṣeun ẹ sọ fún wọn kí wọ́n jẹ kókó arúgbó ní tó ti jẹ kókó arúgbó wọn ní kò jẹ kókó arúgbó wọn náà gbàgbé kókó òsìsí kẹ tí máa ń pàkúta wọn ní tó ń bẹ̀rẹ̀ tó ń sẹnu dé báyìí ìyá yẹn pariwo ni ìyá yẹn ṣe gbìrìgbìrì kò sí àyè òyìnkú mọ́ wọn lábẹ́ báyìí wọn ṣe gbìrìgbìrì gbà tó ń ṣe mẹ́rin fún wọn tó ní pé òun ní kàn lóṣù bí ajá ìyá tó lóṣù bí ajá òun tó gbà sí wọn lẹ́yìn eléyìí náà tó máa ń pariwo ó dùn wọn tó ń ṣe bí kìíní yẹn bí n pé tó ń ṣe yẹn ẹni pé kíyàn máa sọ fún mi pé kíyàn máa bú ìyá àwọn àti bàbá àwọn ni ó ní wọn á fọ́ mú wọn léjìká báyìí wọn á pariwo máa ṣe òun kọ́ àgbàlagbà ní mí ní àgbàlagbà kí ni kí ló pẹ̀lú àgbàlagbà ní mí òun tó ń gbà sí fún wọn tán ní aláwọ̀kọ́ lóun jẹ́ ètò máa ń da ẹlẹ́ẹ̀kejì aláwọ̀kejì náà ni òun tó darí wọn báyìí òun tó mú tán wọn mọ́ bí kíní wọn tó bẹ̀rẹ̀ sí wọn ní máa ṣe fẹ́mi ra máa ṣe òun kọ́ àgbàlagbà ní mí ní àwọ̀kẹ́ ìyá ìkẹ́ àgbàlagbà kí ni ìyá tó wọn á ṣètò fún wọn tó wọn á dá síbẹ̀ tó wọn dá síbẹ̀ pé òun máa rí jẹ́ àwọn ọ̀nà kọ́ńdọ̀mù òun dá síbẹ̀ wọ́n sọ fún mi pé ṣe rí pé mi parọ́ bá kò láìkì yín àwọn ìwọ náà ní sùn tó bá ṣe tọ́ ní ìsinmi táwọn bá tún rí ẹ mọ́ ń kọ́ wọ́n á bèrè pé ṣé tí kò ti ṣe fún ẹlẹ́ẹ̀kan tí wọ́n rí mọ́ nínú rárá wọ́n á lè ti pọ̀ mọ́ yín àgbẹ̀lẹ́gbà làwọn kọ́ ẹ má wọlé táyọ̀ bá ti rí mi rí ọmọ kékeré èmi náà lè ní bìrì àgbàlagbà fáwọn kan sáà mi ò ní bìrì àgbàlagbà bá ní òkè àti ṣe wọn bá jẹun lọ́dọ̀ wọn bọ́ síbi tí wọn mọ ògbó ẹ̀ mo gba skul lọ ọjọ́ náà tí wọ́n bá gun ẹsẹ̀ nínú mi wọn ò lè kọsẹ̀ téèyàn bá gun ẹsẹ̀ nínú mi kò lè kọsẹ̀ torí pé mo gbádùn ẹ̀ mo dẹ̀ enjoy ẹ̀ ó wá di pé ọjọ́ tó máa ti ní lecture máa sọ fún wọn ìyá yẹn máa ti ṣe oúnjẹ sílẹ̀ oúnjẹ gidi ó ti máa ṣe sílẹ̀ kó nǹkan dé kó nǹkan máa ti jẹun tó báyìí iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ní òun lè wà lọ́dọ̀ wọn látàárọ̀ tọmọ yẹn bá ti skul ló máa gba ṣọ́ọ̀bù lọ ló máa lè ṣọ́ọ̀bù wíìgì náà ta wíìgì cosmetics àwọn kun irun gbogbo nǹkan tó ń tà nìyẹn attachment sí ìwé ìfọ̀bọ̀ wọn kì í ṣe irun wọ́n ta wíìgì lẹ́yìn tó install wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n ti àdó máa install lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n bẹ̀rẹ̀ máa ṣe nìyẹn wọ́n ní kìnnì wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn o wọ́n náà ti ṣe ó ní ìyá yìí ó ní tóun fi kúrò ní school ń fi dùn ìyá yẹn nìyá alákọ̀ọ́kọ́ àtọ̀ pé àwọn ìyá tóun bá dájú sọ̀kọ̀ lẹ́yìn ọ̀rẹ́ mọ́mí òun yẹn tó kọ́ òun bó ṣe ń ṣe gbogbo yẹn ó ní ẹ̀yìn máa tóun bá ní pé òkè mọ́mí òun fẹ́ sọ̀dọ̀ wọn báyìí òun máa lọ sùn ọ̀dọ̀ wọn òun máa tó bá ti débọ̀ máa sùn ọ̀dọ̀ wọn ni òun á bá wọn ṣeré òun á lá so ọmọ wọn tó ń gbọ́dọ̀ wọn yẹn ọmọ wọn yẹn ó wá sọ fáwọn ẹgbẹ́ ní òun fi lọ sùn bẹ́ẹ̀
pé ọmọ yẹn ọmọ burúkú ni ó lọ sọ fún àwọn ẹ̀gbọ́n àwọn mọ́mì ẹ̀ ó sọ fún ìyá ẹ̀ pé ọmọ school kan máa ń sùn sí mi pé ọmọ mọ́mì jọ máa ń sùn ní yàrá òun máa ń sùn sí room wọ́n á bèrè pé ọmọ òun ló wá ń sùn nígbà ọmọ ọ̀rẹ́ òun ni náà pé school ẹ̀ wà ń tòsí ó wá ń sùn wọ́n á ní ọmọ ọ̀rẹ́ yìí wo la mọ̀ ọmọ rẹ̀ bọ́mọ ẹ̀ ṣe ń júwe ó dàbí pé nǹkan wà lẹ́yìn àtọ́ mi mọ́mì ṣé wọ́n rú ọmọ bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ máa ba lábẹ́ yín wọ́n wẹ̀ ọmọ school nìkan bí mi ṣe lọ sùn bẹ̀ wọ́n nìyẹn tó jẹ́ pé mo wá ń lọ bẹ̀ máa lọ nígbà tó máa lọ ṣe nígbà tó yá ó ní òru yẹn òun fẹ́ gbàdúrà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọmọ aláwọn lọ night fiji ọmọ yẹn nìkan tó máa dá sùn ní máa lọ lọ́ọ̀jì ni tàbá lọ lọ́ọ̀jì báyìí ìyá yìí ẹ̀ẹ̀kan òkè tó yá ẹ̀ẹ̀mejì gùn tó ṣé mo yẹn wá look different ó look different pé ẹ bá rí ìyá yẹn àdúgbò yẹn náà adẹni tó kò pọ́ọ́dà àkùn gbogbo ẹ̀ kó n lè bà pé ṣé mo fine you are beautiful ẹ wá okay ẹ fine ó ní kí ni òsùpọ̀ fẹ́ kó kí ní kankan òun nìkan ni ìyá yẹn ń bá dájọṣepọ̀ òun gángan lòún já sí ó ti rò pé òun ò fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ mọ́ òun ti dàgbà àgbà kí ni kí ìyá 45 ìyá 50 máa sọ pé òun dàgbà tó kọ́ ọmọkùnrin 45 ẹsẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni àgbà kí ni bẹ́ẹ̀ náà èèyàn pariwo káàkiri ìyá dọ́là mi sóde ni o mọ́mí dọ́là ìyá máa jókòó kú ni èjì wọn ìyẹ́kẹ́ jókòó mọ́ orí yín ti dàrú obìnrin ni kó wá kú ọkùnrin 70 sì ń dóyàn kiri ìyá 50 ìyá dọ́là ṣó kọjá 15 òun ni ògbódò súnmọ́kùnrin mọ́ àbí òkè ẹpẹ̀lẹ́ ìyá máa jókòó kú at her age ló tún wá káàkiri mo gbàdúrà fún ọgbà yìí tẹ̀ sọ bẹ́ẹ̀ pé ẹni títò èjì wọn gan kẹ́yìn náà ti máa dá dúró láìsí ọkùnrin kankan mọ́ ibi tó wáyé sísì kẹ́ẹ̀dì kájọ máa kẹ́ẹ̀ máa ṣe ibẹ̀ kọ́ ni mo ń lọ mo yẹ sọ́dọ̀ ìyá dọ́là sí i so bí mo ṣe ń sọ lọ ọ̀rẹ́ mú mi wá ń bẹ̀ tí n bá lọ́dọ̀ wọn a máa jọ lájọṣepọ̀ mo máa ń rí Deborah ẹ̀rí ọkọ̀ jẹ́ kí n gbádùn àmọ́ Deborah ti mọ̀ pé mi àtòun ò lè fẹ́ra Deborah náà ti wọ school ṣọ́bọ̀ ìdí bí gẹ̀ kọ́ ẹ̀ máa sọ pé ìwọ láyé ẹ̀mí kọ́ ni mo ṣe kíní kan wọ́n máa ní pé ó gbádùn ó ń là mọ́ mi ó gbádùn ta ló ṣe kíní kan fún nígbà tó yá Deborah mú ọkọ̀ wá ló fẹ́ ṣe introduction mo wà bẹ́ẹ̀ ní introduction yẹn èmi ti serve tán ibi tí mo ti lọ serve ilé ibi tí wọ́n kó wọn sí ó ní ìyá kan bẹ̀ teacher ni wọ́n nílùú yẹn wọ́n dẹ̀ ní mọ́tò so tí bí a mọ́tò wọn ò ní kankan ó ní fọ́tà bó ní ọkàn wọn máa pe mechanic ẹ̀jẹ̀ kókó bí orí bátìrì ẹ̀ ló máa bá wọn gbá so nígbà tó yá torí teacher ni wọ́n face man face tó dán wọn o teacher ni wọ́n so àwọn fọ́ra náà ní yàrá ń bẹ̀ àwọn náà ní ilé o bẹ̀là wà láti ṣe kíní àwa kọ́pà so mo ṣe pé ìyá yẹn tó bá ti yìí ní màá mú kí ìyá yẹn náà máa ń ta sáwọn ọmọ kéékèèké àwọn tó ju ọmọ kéékèèké tó ń bá wọn lájọṣepọ̀ ń rí wọn kó láti gbó bí ọkọ lọ́kọ̀ nìkan mo ṣe gbé súnmọ́ wọn yẹn pé ẹ jẹ́ kí n wa mọ́tò yín lẹ́ẹ̀kan ìyá yẹn ké kíní kan wá pé mọ́tò wọn ó lè wá pé manual ni kíní kan níyẹn kọ́ lòun sọ òun láìkí òun gbé súnmọ́ wọn ìtúwẹ́ni yẹn jẹ́ ní pé kò sí problem tó bá ti lè tó wáyé pé bọ̀ àwọn ò láìkí ní dènà ìdí ọkùnrin o ẹ má wọrí ọmọ èkó lòun náà ti ṣeun ẹ̀kọ́ tí mo gbé ìyá ìdébẹ̀ oúnjẹ tó ń fi kúrò ń bẹ ìyá ìlú máa ń gbé wá fún un ó ní tọ́yìn máa ń lé àwọn gẹ́ọ̀sì kọ́pà káàkiri àwọn gẹ́ọ̀sì kọ́pà ń lé òun kiri òun ò dá wọn lóhùn òun ò sùn ọ̀dọ̀ àwọn kiri mọ́ ìyá yẹn àwọn jọ ń sùn ìyá yẹn dẹ̀ ní ọkọ o wọ́n ní ọkọ bá àwọn àtọkọ wọn ò jọ sùn papọ̀ mọ́ tọ́lọ́kọ wọn náà ti dàgbà wọn ò jọ sùn papọ̀ mọ́ so òun wọbẹ̀ tọkọ máa ń rí ohun tó òun wọbẹ̀ gan bọ̀yá yẹn àwọn ohun yẹn tiẹ̀ ó ń ṣàbàṣà nínú ìlú yẹn tó pé àwọn tó wà ń bẹ̀ gan ti mọ̀ pé tọ́wọ́ pé yà tíṣà ọkọ wọn fi àwọn tapoli ṣíà pé wọ́n fi rẹ́ǹtì so àwọn àtọkọ wọn jọ máa ń jókòó nígbà tó bá dé wọ́n máa jókòó síbẹ̀ wọ́n máa ṣọ́ọ̀tì àga kíní kan bọ̀ tíṣà ni wọ́n tíṣì mọ́ ọ̀bọ̀yà tíṣà ni wọ́n láti ilẹ̀ so ọ̀dọ̀ wọn yẹn kò ń ṣe pé bí illiterate ni wọ́n ti wọ́n mọ̀ nǹkan tó ń lọ tíṣà ni wọ́n tíṣì mọ́ ti rìtáyà so ọkọ wọn náà bẹ́ẹ̀ pé pé iṣẹ́ ìjọba ń lọ kọ́ wọn so wọ́n ti rìtáyà tí wọ́n rí yà pé mo fẹ́ jẹ òṣùpá ojú ọ̀run
ìyá màá lọ mú wa gbogbo àwọn tó wọn bá wọn ṣe tẹ́lẹ̀ tí mo ti dé báyìí sack letter ni ìyá yẹn ni mo gbádùn jù láyé mi.